Pastor Agbala Gabriel àti Muyideen tó jí ó dàbí ẹni pé ó fẹ́ lé ni wípé ẹ rí i pé ó ti fẹ́ máa lọlẹ̀ díẹ̀díẹ̀ tí a bá tètè ké gbàjarè síta àwọn aláìmọ̀kan àtàláìníkan ṣe àtònílara àti alátẹnujẹ wọn ó ti tẹrí gba ọ̀rọ̀ ọ̀hún ó ṣeé ṣe wọ́n sọ di nǹkan míì mọ́ Pastor Agbala Gabriel lọ́wọ́ lóòótọ́ àti lódodo mùsùlùmí ni èmi tí èyí ṣe mùsùlùmí aláfẹnujẹ ntọ́jọ́ àfẹ́ gbọ́fọ̀ ọ̀rọ̀ Muyideen fẹ́ lé pẹ̀lú Pastor Agbala Gabriel ni pé ìrìn yẹn mẹ́ta Muyideen ọ̀lẹ́mi ogun tí ń ṣe yẹn o kò lágbára rẹ o ìmọ̀ràn ni Muyideen tẹ̀lé o ìmọ̀ràn ni Muyideen ṣe kí ni lọ́tẹ̀lé ọ̀nà mẹ́ta ni Muyideen ló ti súnmọ́ kọ́ pé ó gba ìmọ̀ràn bó tilẹ̀ jẹ́ pé lọ́wọ́lọ́wọ́ báyìí òun náà ti máa regret àwọn ìgbésẹ̀ kọ̀ọ̀kan ṣùgbọ́n kò ní lè sọ bọ́ta torí pé ọ̀rọ̀ Muyideen dàbí òjò tó pàjẹ́ tí ò lè dé lérò ibo náà sọ pé òun ti ń bọ̀ àbí sónú ẹ̀kú àmúmọ́ra àkọ́kọ́ ọ̀nà tó lè ṣe é ṣe kó gba ìmọ̀ràn ó ní wípé ẹ rí i pé Muyideen láti pè rẹ̀ ó jẹ́ nìkan tí máa ń mu nǹkan tó jẹ́ bí ògógóró gbogbo tó wáyé jẹ́ mọ́ kí bóyá èèyàn máa jókòó ní joint pẹ́ pọ̀ tẹ́ máa mu nǹkan oríṣi àwọn ọ̀rọ̀ ni wọ́n máa jáde níbẹ̀ tí wọ́n bá ti mu nǹkan tí wọ́n máa mu yẹn tán ó lè jẹ́ pé bẹ̀lẹ̀ nìkan ni Muyideen náà tó ti bẹ́ẹ̀ ti mu nǹkan díẹ̀ ó lè jẹ́ pé bẹ́ẹ̀ ló ti jábọ́ tí ń sọ pé tó ti sọ pé ọ̀gá o wọ́n fún wa ní iye báyìí wọ́n fún wa òun kàn ń sọ ó lè jẹ́ pé òun kàn ń sọ lẹ́nu tiẹ̀ lásán pé wọ́n fún wa ní iye báyìí at least mo gba iye báyìí pásítọ̀ bá mi gba iye báyìí pásítọ̀ bá mi gba iye báyìí tó ti wá sọ yẹn làwọn olóògoro ẹgbẹ́ ìtàn tí ó náà ti mú nǹkan sọ pé ìmọ̀ràn tí wọ́n fún un tó náà fi tirẹ̀ sí ságo pé ọ̀gbẹ́ni wọ́n yan ọjẹ́ gan o wọ́n yan ọjẹ́ gbogbo tí owó táwọn gba ìbò kí náà bọ́ fi ṣe wọ́n bá mi ṣe nǹkan báyìí wọ́n bá mi ṣe nǹkan báyìí ó yẹ kán kó fún ẹni kó lọ ṣe nǹkan tó wù ẹni kò yẹ kó wà ń bẹ̀ yẹn náà kò yẹ kán bẹ́ẹ̀ kọ́lé síbẹ̀ yẹn kò yẹ kán bọ́ ṣe kíní kan ìmọ̀ràn tí wọ́n fún un ìyẹn láwùjọ àwọn ológogoro àwùjọ àwọn ẹlẹ́ẹ̀kejì làwọn tó yẹ pé aláìní kan ṣe tí wọ́n rí nígbà tí ó ń rágó tí ayé rẹ̀ ti fẹ́ ta kí Pastor Agbala Gabriel tó mú àwọn tí wọ́n rí nígbà tí wọ́n ò rí ti ẹ̀rọ táwọn nọ́mà díẹ̀ so àwọn abalẹ́lẹ́kejì nìyẹn wọ́n wà fún mọ̀ràn pé Muyideen wà náà wá kí ló ṣẹlẹ̀ mẹ́rin òun náà wà ṣàlàyé tó ṣẹlẹ̀ pẹ̀lú bínú rẹ̀ ṣe rí àwọn náà wà pé opportunity lélẹ̀ yìí àwọn lè máa fi ọ̀bọ̀ yìí náà jẹun káwọn fi cash out káwọn bá open social media account kan àbí nǹkan kan ayé ti gbọ́ ayé ti mọ̀ látara Agbala Gabriel ẹja fún Agbala Gabriel trend pàpàpàpàpà wọ́n fún un nímọ̀ràn tó ní ó fi gbarú mọ̀ràn wọlé ńgbẹ́pọ̀ tẹ́tẹ́lẹ̀ gan náà nílà káyé olóògoro ni àtúntẹ́tẹ́ so abala ẹlẹ́ẹ̀kejì ní àwọn alátẹnu àwọn aríjẹ́ndì ìbàjẹ́ wọn náà lè jẹ́ àwọn tó fẹ́ lò àwọn ẹlẹ́ẹ̀kẹta wá láwọn tó yẹ pé wọ́n kórìíra Agbala Gabriel tẹ́lẹ̀ tí wọ́n jẹ́ ọ̀tá Agbala Gabriel tẹ́ pé wọ́n kórìíra rẹ̀ gan tẹ́ pé gbogbo bí ṣe ń ṣe ti ń lọ sí ń bọ̀ kò tẹ́ wọn lọ́rùn bíi kí Agbala Gabriel kó jábọ́ nú ayé ní àníyàn wọn sí àwọn yẹn náà wọ́n wà tẹ́kẹ̀ ọ̀rọ̀ yẹn ó tẹ́kẹ̀ ọ̀pọ̀ àwọn yẹn náà ń pè ní agbọ̀rọ̀dùn mo bẹ Ọlọ́run bá nú àánú rẹ̀ agbọ̀rọ̀dùn burú kò ní gbọ́rọ̀ tèmi àti ẹ̀dùn gbogbo yẹn tẹ́ ń wò mí ẹ bá ń sàmì àdúrà yẹn so bọ́rọ̀ ayọ̀ Muyideen àti Agbala Gabriel ṣe rí níparí ọ̀rọ̀ mi Pastor Agbala Gabriel tí Muyideen bá padà wá bẹ́yìn tí Muyideen bá ṣe kí n tó bá padà wá bẹ́yìn ẹ ka ọ̀rọ̀ ẹ̀kún ọmọ onínàkúnà tí Bíbélì sọ ẹ tẹ́wọ́ gbà padà Yorùbá náà sì bọ̀ wọ́n ní bá a bá fọwọ́ ọ̀tún bọ́ ọmọ àfi kíni àfi tòsì fà mọ́ra tó sì ní tẹ́lẹ̀ yìí bá ti mẹ̀bí ẹlẹ́bi kì í pẹ́ lórí ìkúnlẹ̀ mọ́ tó bá padà wá bẹ́yìn ẹgbẹ̀bẹ̀ rẹ o ẹ má jẹ́ wọn sọ yín lẹ́nu o lóòótọ́ ojú àpá ò lè jojú ara mọ́ mo jẹ́ mọ́ pọ̀ àlè fi wẹ́n tí ò jẹ́ kankan èyí tí Muyideen ṣe kò lè jẹ́ nígbàgbọ́ nú ẹ̀ mọ́ ṣùgbọ́n kò sábúrú bí kẹ́ ẹ tẹ́wọ́ gbà padà tó bá wá ní o tó bá bẹ̀yìn ní o ṣùgbọ́n tí ò bá bẹ̀yìn ẹ fi ilẹ̀ kọ́ mọ́ bá tiẹ̀ lọ gbogbo tẹ́ bá ń gbọ́ tí ń sọ lórí social media ẹ mọ́ gbà pé ò ní sọ o wọ́n ń kọ́ ni o ẹ wo ọ̀rọ̀ kan tẹ́nìkan tó fẹ́ lọ láwọn níbì kan fọ́nrán kan tí mo wò àwọn lọ́rọ̀ yẹn làwọn ṣẹ́tù lọ́wọ́ òun náà fẹ́ jábọ́ torí ọ̀dà pọ̀pọ̀ lọ tiẹ̀ náà ti ń wálẹ̀ díẹ̀ ojúlówó ọmọ Yorùbá a ní ká tún update ara ká tún bára wa sọ̀rọ̀ ni.